Ẹ̀yin olólùfẹ́ fíìmù KONGE, ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fídíò yìí torí pé ẹnikẹ́ni nínú yín bó jẹ́ ọkùnrin ni bó sì jẹ́ obìnrin náà ni, bó jẹ́ ọmọdé ni àbí ó jẹ́ àgbàlagbà tó bá fi lè gbìyànjú tí ó click lórí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fídíò yìí, irú ẹni bẹ́ẹ̀ ni yóò lè tètè máa jẹ́ ní alákọ̀ọ́kọ́ tí a mọ̀ sí first person tí yóò kọ́kọ́ máa rí àwọn fíìmù wa, movies wa, sinimá wa lóòrèkóòrè ọjọ́kíjọ́ àti ìgbàkígbà tí a bá fi lè gbé jáde sórí YouTube channel. A fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí káàkiri àgbáyé tí ẹ̀ ń gbọ́ wa wípé ojú tí ẹ fi ń wò wá kò máa ní fọ́ o. Ẹ má gbàgbé èyí tó ṣe kókó jùlọ gangan òun náà ni subscribe button tí ń bẹ nísàlẹ̀ fídíò yìí tí a ní kí ẹ click lé lórí yìí. Tí ẹ bá ti fi lè click lórí subscribe button yìí ni YouTube máa tètè máa gbé àwọn fíìmù wa wá sójú wòran yín nígbàkígbà àti àsìkò tí ó bá fẹ́ jáde sórí YouTube channel. Kí ni nǹkan tẹ́yin lérò pé padà ṣẹlẹ̀ nínú apá kejì sinimá KONGE? Ṣé arákùnrin máa padà gba ìyàwó rẹ̀ Wumi Toriola padà ni àbí Wumi Toriola máa padà kúrò nínú ìlú rẹ̀? Ẹ wo inú apá kejì láti rẹ́kùnrẹ́rẹ́ nípa rẹ̀. Ẹ ṣáà ra tẹ subscribe button kó wọ́n lè bá tètè bá wa gbé apá kejì jáde. Ẹ ṣé o.